Ó ṣẹlẹ̀, àwọn agbébọn ya wọnú mọṣalaṣi, wọ́n pa Olujọsin, wọ́n jí àwọn kan gbé lọ. Ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù kẹta ọdún 2024 yìí, nígbà táwọn agbébọn kan ya wọnú mọṣalaṣi ńlá Jímọ̀ kan tó wà lágbègbè Angwa Makira nílùú Kwasawasa níjọba ìbílẹ̀ Gwari nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì pa àwọn Olujọsin méjì dànù tí wọ́n tún jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé sá lọ. Aláròyé gbọ́ pé ìrun Jamaat ni wọ́n ń kí lọ́wọ́ nínú mọ́ṣáláṣí ọ̀hún. Rakat kejì ni wọ́n fẹ́ kí táwọn agbébọn ọ̀hún fi ya dé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbàùgbàù láti fi dá ìpayà sọ́kàn àwọn Olujọsin ọ̀hún tí wọn kò mọ̀ pé àwọn oníṣẹ́ ibi ọ̀hún ti wà nítòsí wọn tẹ́lẹ̀. Alhaji Hudu Kwasawasa tó jẹ́ olórí ìlú ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ní nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù yìí làwọn agbébọn ọ̀hún dé. Kò sẹ́nì kankan nínú àwọn Olujọsin tó lérò pé irú nǹkan bẹ́ẹ̀ lè wáyé rárá, nítorí pé lásìkò tí wọ́n ń rùkú lọ́wọ́ tí wọ́n sì fìbọn gbé wọn dìde lórí ẹni tí wọ́n ti ń kírun. Wọ́n ti lọ sìnkú àwọn méjì tó kú lásìkò ìjàmbá ọ̀hún sítẹ́ẹ̀kù kan tó wà lágbègbè Old Kuyelo nílùú náà nílànà ìsìn Mùsùlùmí. Kẹ́sì máa wò ó, ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn agbébọn ọ̀hún wá jí àwọn aráàlú 9 kan gbé sá lọ tí wọn kò sì tí ì dá wọn padà báyìí. Bẹ́ẹ̀ ni kò tí ì ju ọjọ́ bíi mélòó kan lọ táwọn agbébọn ọ̀hún wá ṣòro bí agbọ́n fáwọn aráàlú náà tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama tó dín díẹ̀ ní 300 gbé sá lọ níjọba ìbílẹ̀ Chikun nípínlẹ̀ Kaduna. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.